ẹni ó bá wo nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sisi Alagbo yóò mọ̀ yí pé kò wà accidental ó wà highly intentional. Wo ẹni tí bá ń lé oore kánjúkánjú láyé tọ́já sí fast lane alọ́lọ́wọ́ ní ká má wá owó. Struggle, you have to struggle to be something in life. You have to struggle to be an achiever. It's not necessary kó put ààrẹ kára àwọn failure. Gbogbo ọgbọ́n tí a bá fi dá tí a fi lówó tó bá ti bófin Ọlọ́run ìwọ náà struggle rẹ̀. Àmọ́ o man kana yuridul ajila ẹni tó bá kánjú jọ Ọlọ́run lọ tí ń kánjú wá owó ajalna lahu fiha ma nasha díẹ̀ nínú wọn succeed láyé thumma ja'alna lahu jahannam madhmuman madhura. Àmọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ wọn látàyé dọ̀run jahannam ni ó gbẹ̀yìn kódà bí wọ́n succeed. Àwọn kan sì ṣe láyé wọ́n á fail wọ́n á rí tìjú láyé wọ́n tún lè rí tìjú níwájú Ọlọ́run. Ẹ dákun ẹ wo fídíò tó kórí afẹ́fẹ́ yìí ẹ wo fìtínà tó kórí afẹ́fẹ́. Ṣé ẹ̀yin arábìnrin yìí ẹ ti gbàgbé ni kí lẹ fẹ́ sọ ọmọ tẹ́ ẹ mọ̀ bí tó mọ̀ jóbìnrin ọmọ wo fídíò yìí ọkọ ọmọ yín ọmọ wo fídíò yìí ìyàwó ọmọ yín ọmọ wo fídíò yìí àna yín ọmọ wo fídíò yìí àwọn ọmọ yín tí ò tí lọ lé ọkọ wọn ọmọ wo fídíò yìí ìran yín generation mẹ́ta tí ń bọ̀ lẹ́yìn wọn ọmọ wo fídíò yìí tẹ́yin bá gbàgbé íńtánẹ́ẹ̀tì ọmọ ní gbàgbé àwọn òbí yín má lè ní access sí fídíò yìí tóbi ó wò pé ṣé òun ọ̀fà abẹ́ jóná báyìí sóun ò fi abẹ́ jóná pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí oríṣiríṣi ẹ̀dá ni ó ní access sí kinní yìí ẹni tó ẹ kọjá níwájú ẹ lọ́jọ́ ọ̀la yóò ní access sí ẹ̀ẹ́dẹ̀ tí ẹ rò pé ní tí wọ́n bá bí yín léèrè kí lẹ fẹ́ sọ níwájú Ọlọ́run kí lẹ fẹ́ sọ níwájú èèyàn sí nítorí owó yìí náà àwọn kan ṣiṣẹ́ wèrè báyìí tí wọ́n fi lówó láyè ó kọ mí lóminú ọ̀nà mẹ́rin ní à ń gbà ṣerú nǹkan báyìí láyè àwọn kan ṣe tí wọ́n mọ̀ sẹ́ẹ̀tì kámẹ́rà ìhòòhò wọn àwọn kan ṣe for ritual purpose láti fi ṣe àjò ajé pé káwọn ó lè dolówó láyé àwọn kan ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ fún pé táyé bá ti pariwo rẹ lórí ìbàjẹ́ kan wàá rí gbowó òde àmọ́ kí ni ó gbẹ̀yìn àwọn kan ṣe ní tìtorí pé kí wọ́n lè bá àdẹni tí ó di celebrity tí gbogbo ayé ọmọ ìpèsè ẹlẹ́mọ̀ mi ni ẹ mọ̀ mi báyìí túláàsì kò sí ní tí ó gbẹ̀yìn rẹ̀ bí ìgbà rọ́kẹ̀tì já ni kì í já síbi tó já síbi rè o àwọn kan ṣe ní tìtorí pé wọ́n fẹ́ fi tí àwọn èèyàn kan lọ́rùn ó lè jẹ́ pọ̀ nǹkan kan ò ní interest ó lè jọkọ ló ní interest ó lè jẹ́ ìyàwó ló ní interest ẹnìkan náà ní ọ̀nà wo àdánwò sẹ́nìkan tí wọ́n jọ gbà mọ́ra wọn tí ó fi dorí burúkú mọ́ra wọn lọ́wọ́ wọ́n dẹ̀ ń ṣe táwọn míì tó jẹ́ pé àwọn èèyàn kan ni wọ́n rìkọ́ọ̀dù wọn ní kọ̀rọ̀ tí wọ́n dẹ̀ gbé síta láti fi wọ́n ṣẹ̀sìn irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àti kíní àti kejì àti kẹta àti kẹrin kò sílẹ̀ tí bá òrìrèdè ẹ ní bẹ orí burúkú ò ní kàn yín ẹ parúwà báyìí tí ẹ ti ẹ ronú pé ẹni tó bá dá nǹkan kan sílẹ̀ ó ń tàn wọ́n máa gba ládá lórí gbogbo ẹni ọba kọ́pì ẹni eléyìí tí wọ́n ṣe tó open yìí ó là kọ́kọ́ irú ẹ̀ àwọn eléyìí tó ṣẹlẹ̀ kọjá kì í ṣe lọ́kọláya o ẹ ń destroy marriage institution n ti ń jẹ́ ìgbéyàwó ẹ ń destroy rẹ̀ ẹ fẹ́ jẹ́ kó níyì mọ́ ẹ ti sọ ìgbéyàwó di ìgbésí ayé àwọn ajá ìgbésí ayé ẹranko àtàrákùnrin tí wọn lò náà múra kankankankan bí ìgbà kìnìún tó kí ẹran mọ́lẹ̀ tó múra lórí àdánwò tó múra lórí fìtínà àbà ó hàn wípé kìnìyàn wà kì í ṣe mistake wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà fún ni àwọn kan ń tà sílùú òyìnbó àwọn kan ń tà sílẹ̀ lárúbáwá torí nínú ètò Ọlọ́run ẹ wo ohun tí Sátánì dá sílẹ̀ tí òyìnbó bá ń wo àwa dúdú tá ń bára wa lò pọ̀ yóò àrá òsì wọn ju kan wòra wọn lọ tí dúdú bá ń wo òyìnbó tá ń bára wọn lò pọ̀ yóò àrá òsì wọn ju kan wọn wo ti dúdú ẹgbẹ́ ẹ lọ ní tí a fi make owó gidi ni millions ni wọ́n gbà lórí ẹ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ láyé tó jẹ́ pé àwọn ni wọ́n produce ẹ̀ with intention pé tí a bá tà sí ìlú òyìnbó ara Nàìjíríà lè mọ̀ rí ẹ rí pé majority ẹ̀ ti bẹ Nàìjíríà táwọn aráàlú òyìnbó ni ẹ ní àwọn family wọn àmọ́ kí ni gbẹ̀yìn rẹ̀ mo ti béèrè pé ẹ dárúkọ ẹnìkan tó ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ mú jẹ bẹ́ẹ̀ tó bá lọ tán tó dá sílẹ̀ ò ní tán Sisi Alagbo legacy wo ló fẹ́ fi sílẹ̀ o kí ló fẹ́ kí tàn kọ nípa ẹ̀ ọkọ Sisi Alagbo kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ o kí ló fẹ́ kí tàn kọ nípa ẹ̀ kí ló fẹ́ káwọn ọmọ rẹ̀ sọ nínú tàn tó bá dọjọ́ iwájú tọkàn náà àwọn ọmọ bá misbehave kí ló fẹ́ sọ fún kódà kó má jẹ́ ìlànà bá lòpọ̀ mọ́ kó jẹ́ ìlànà tó burú ẹnu ọ̀rọ̀ sí lẹ́nu yín mọ́ torí ẹ̀yin náà ti ṣe tó burú ẹ ti lànà aburú sílẹ̀
legacy kan lélẹ́yìí ẹ fi legacy rẹ̀ sílẹ̀ gbogbo ẹni tó kù torí tá a bá tètè jágbe máwọn tán ṣe yìí hàn mí ò kọ́pì wọn lẹ́yìn kán lè mọ̀ yìí pé táwọn bá ṣe ẹ̀sìn àwọ̀rò ẹ̀sìn rẹpẹtẹ ẹ̀sìn jáde tí ó já pọ̀ mọ́ra wọn lòun ò rí bẹ́ẹ̀. tẹ́ńsán wo lọ́wọ́ wà níbi òwò ọkọ àtìyàwó tẹ́ gbé jáde àwọn tó ti fẹ́ yín rí àwọn ẹ̀sìn yín tí bẹ́ẹ̀ ṣe jọjọ́ ọ̀tá tóun ẹ̀ tó dójú tì wọ́n ọmọ tó tara yín jáde ẹ̀ dójú tì wọ́n ní tó so àwa àtayé pọ̀ ńlẹ̀ fi ṣẹ̀sìn yìí ẹ mọ̀ wípé àwọn ọmọ kan bẹ tí wọ́n ti kiri orí òkè church títí wọn ò rí solution wọ́n ka ẹgbẹ̀rún kùránì wọn ò rí solution àìmọye iléeṣẹ́ awo wọn ò rí solution kí ló fà á ọ̀nà àbáwáyé wọn ló ti ní problem tí íńtánẹ́ẹ̀tì bá ti ní problem fóònù ò lè data ò lè work bẹ́ẹ̀ ni tí transformer bá ti ní problem electricity kò lè jáde bí mass ti bá ti ní problem kò lè produce internet torí source ibi tó ti jáde nù ibi tó ọmọ ti jáde tó bá ti lè ní problem tó ní spiritual problem tí bínú ọlọ́gbà ìsọ̀kalẹ̀ gbogbo ọmọ tó jáde ńbẹ ní kíní ọmọ ràn lọ ó lè jẹ́ orí ìran keje ni ó tó yín wàláhì ẹ jẹ́ tírísọ́ọ̀mù yáwájú ọlọ́run ẹ rí tírísọ́ọ̀mù àdánwò ẹ rí tírísọ́ọ̀mù àgbákò ẹ rí tírísọ́ọ̀mù fìtínà ẹ rí tírísọ́ọ̀mù àìrílégbé ẹ rí tírísọ́ọ̀mù kọ̀sọ́nà ibi tí ó gbà níwájú ọlọ́run tẹ́ ẹ̀ bá túbá ẹ dúró abẹ́ obìnrin nǹkan àpọ́nlé ni arákùnrin ó sì múra lórí ìbàjẹ́ wọ́n wá ń fi òhò tiẹ̀ gan náà wọ́n fi ń ṣẹ̀sìn wọ́n ní kìkì kúrọ́kúrọ́ ni wọ́n ní gbogbo ẹ̀ funfun ní pẹ́ẹ́n wọ́n ní kò sí ní tó wúlò ń bẹ̀ ẹ mo rí kọ́mẹ̀ntì ẹlòmíì tó ní òtí ẹ̀ fárun abẹ́ gbogbo ẹ̀ sáàdì pẹ̀tà síbẹ̀ ni wo ń tọ́ fẹ́ rí wo ń tó ń rí wo orúkọ rẹ̀ tó gbà ẹ yá lọ túbá ẹ lọ ronú pìwàdà ẹ lọ túbá kó tó late kò sẹ́sẹ̀ tọ́lọ́hun ò lè foríjì yẹn o àyàfẹ́ ní tọ́ba kọjá àlà níwájú ọlọ́ mo ṣe wá sí conference tí mo query gbogbo àwọn tí wọ́n ń tàgbó àwọn ìyá wa tí wọ́n bẹ̀rẹ̀ àgbo láyé intention rẹ̀ ní ẹ fi bẹ̀rẹ̀ kò sí yàtọ̀ láàrin àwọn pharmaceutical company àtàgbó tilẹ̀ wa náà ó jọ ń ṣiṣẹ́ pọ̀ ni àmọ́ gbàtẹ́yìn ti já sí fast lane ẹ̀ ń gbé àgbo lọ ìlú òyìnbó ṣé torí kó lè tọ́jú àwọn èèyàn ni àbí ntẹ́ǹdọ́gbọ́n package mọ́ lélẹ́yìí ṣé ntẹ́ǹdọ́gbọ́n package ni tí gbogbo yín fi dalágbó tán mo sọ bí wá sí yẹn mo ní gbogbo ẹ̀yin oní convention sọnù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù àtúbọ̀tán ibi convention lẹ ti bẹ̀rẹ̀ nítorí káyọ̀ lè bá àbáyín ràgbó ẹ̀ ń frame rọ ẹ̀ ń sọ mí lódodo ẹ̀ sì mislead thousands of people àìmọye ọ̀dọ́ tí wọ́n ti yàyàkuyà omi ọjàde yọ ọmọ gbọ́nù la bó bá ti jáde ní ọmọ sọ pé lọ airport ẹ o tọ́mọ ẹ bá fotí kò sí tó kàn mí bẹ́ẹ̀ orí burúkú ní kàn ọ́ àìrílẹ̀ ìgbé ní kàn ọ́ wàláhì tí a bá ń wá wèrè tútù tó yẹ kí wọ́n fi chain ajá mú ẹ̀yin oní convention yìí lákọ̀ọ́kọ́ omi ọ̀sọ̀ bí ya rẹ̀ bó ṣe bọ́ mẹ́ẹ̀ lò pọ̀ òun tàn ìyá òun fi bá òun lò pọ̀ omi ò ní bàbá òun ló bá òun lò pọ̀ omi ò lọkọ̀ ìyá òun àfìgbà tó ń rí pé òun balẹ̀ omi ò sọ pé òun di àyálẹ̀ níwájú ẹ̀gbọ́n òun ọmọ ìyá kan náà inbreed orí burúkú tí ń bẹ́ẹ̀ ni mọ àdánwò tí ń bẹ́ẹ̀ ni sì bẹ̀rù Ọlọ́run kẹ́ mọ́ sọ society wa kẹ́ mọ́ sọ àdánwò àwọn olóṣèlú ti já wá sí fíìdì àdánwò tẹ́lẹ̀ ẹ̀yin náà tó wá gbé tiyín dé Ànábì ní káàdàl fọ́kùrù ayẹ̀kú nà kufra kò sí ntọ́ yàrá sọ yẹn di ẹni Ọlọ́run bínú sí ọ̀tá Ọlọ́run tó ju poverty lọ tí poverty bá dé téèyàn bá wà kíáfù wàláhì yóò sọ yẹn dọ̀tá Ọlọ́run ẹ̀yin olóṣèlú ayé ẹrù jọ wájú Ọlọ́run ẹ̀yin ministry of women's affairs ibo lẹ́wà tí wọ́n lè fi ń ṣẹlẹ̀ èèyàn mélòó lẹ́ arrest èèyàn mélòó lẹ́ gbámú EFCC kì í sàwọn ọmọ yahoo nìkan ní ẹni ẹgbàmú ẹ máwọn eléyìí náà àwọn ọmọ tó bá ti wá dirun dreadlock àfi bẹ́ẹ̀ yìnbọn bá bí eléyìí tí kan wèrè kan yìnbọn bá tí ọlọ́wọ́ làánà rẹ̀ ń bí ọ wá ọ̀dọ́ kékeré ọmọ yẹn dẹ̀ bẹ gbogbo wa láwo lórí íńtánẹ̀tì àgbà tó yìnbọn fún ẹ̀yin ọlọ́pàá kí lẹ̀ ń ṣe DSS kí lẹ̀ ń ṣe ẹ fi mú àwọn eléyìí dán ni káwọn mi ò lè kẹ́kọ̀ọ́ pé yẹn ò gbọ́dọ̀ ṣerú ẹ̀ society wa n tó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà ní UK ní western world tíjọba wọn ń wọ́nà bí wọ́n ṣe reposition marriage institution wọn tí wọ́n ń káwọ́ lórí pé ọjọ́ iwájú ò sí fún ìlú òyìnbó lẹ́yìn wá introduce South Africa tá a gbà pọ́ pàwọ́ la ní tìjú tá a gbà pàwọ́ lọ́mọlúàbí ẹ̀yin introduce ẹ̀ wá gbégbá náà àgbo ẹ má ba iṣẹ́ àgbo jẹ́ fáwọn tí ń tàgbo ntọ́ dáa ní sí àgbo bẹ́yàn bá ikú wàláhì kò lè rí ọ̀run Ọlọ́run mi ò take apology láti sọ eléyìí pé bẹ́ẹ̀ bá túbá wàláhì ìbínú Ọlọ́run ní bẹ́ẹ̀ ẹ wá rí bá a ṣe wá sọ ọ́ tó le tó yìí
mo mọ̀ kíní kan dájú Al-Qur'ani sọ pé kullu ibadi alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah. Sọ fún àwọn ẹrúsìn mi tí wọ́n kọjá àyà, wọ́n kọjá àlà, wọ́n wà tọ́ọ̀gì kọjá bí tí wọ́n tó yẹ tán ká wò pé ṣé ń táwọn ṣe yóò burú jù. La taqnatu min rahmatillah. Ẹ má lose hope níbi ìkẹ́ Ọlọ́run. Inna Allaha yaghfiru dhunuba jami'an. Kò sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run lè foríjìn yẹn o. Innahu huwal ghafurur rahim. Ọba aláforíjìn lọ́lọ́run tí kẹ́yàn lẹ́yìn àforíjìn. Àmọ́ èèyàn wo ni ó ra àforíjìn àti ìmọ̀. In tó ṣẹlẹ̀ yìí Sisi Alagbo lọ túbà, lọ change lifestyle. Ayé kì í gbé wọn ẹ kì í pẹ́ gbàgbé ìbàjẹ́ èèyàn téèyàn bá ti ń ṣe dáadáa lẹ́yìn ẹ̀. Ìwọ ni kó ronú pìwàdà, lọ tún àárín ìwà àtọlọ́run ṣe, torí àárín ìwà àtọlọ́run ti wà ṣékì. Ọkọ ìyàwó lọ tún àárín ìwà àtọlọ́run ṣe. Ọ̀rẹ́ ìyàwó tí wọ́n lòun rí bí ìnàkí, ọ̀rẹ́ ìyàwó tí wọ́n lòun rí bí ẹlẹ́dẹ̀ gan, lọ tún ìgbésí ayé ẹ̀ ṣe. Àwọn ọmọ tó bí àtẹ tó ti bí, ibi tí wọ́n gbà jáde ó ti sọ di ibi tó ti kó virus, ó ti kó virus ojú gbogbo ayé. Nítorí ṣe yìí lọ́mọ kíní kan dájú o, ṣètọ́nì ní ti fi máa tàn yàn. Ẹ rí pé àwọn èèyàn ọmọ rọ́ọ̀ṣì ọmọbìnrin yẹn sìn, àwọn onísìnà àgbáyé àwọn èèyàn ṣètánì gidi ọmọ fowó wá kiri nítorí káyé rẹ̀ ó lè bá bàjẹ́ káyìn. Ẹ lọ ronú, ẹ lọ gbìwàdà, kò di dandan kẹ́ wá wèrè báyìí. Ẹ má já sí fast lane kẹ́ ẹ má bàa jájàkújà. Ẹ lọ túbá, Ọlọ́run lè ṣàforíjì fún yín. Nítorí náà àti gbogbo kẹ́tù tí ń pe pọ́ọ̀tì ní black ń bẹ́nu àwọn tí wọ́n ń ṣe kọ́mẹ̀ntì tí wọ́n gan burú ju ti yín lọ tán náà ń gbẹnu sáfẹ́fẹ́ tán ń ṣe ẹ̀yin oní tírísọ́ọ̀mù yọnu tírísọ́ọ̀mù àgbákò orí burúkú tírísọ́ọ̀mù níjà ti bẹ̀rẹ̀ ariwo tírísọ́ọ̀mù láti ń kìlọ̀ fún.